bàbá àmọ́ ní gbogbo wa káwí báyìí pé. sallallahu alayhi wa sallam. ìtàwé yìí lẹ káwí kọ́lá agbára jù bẹ́ẹ̀ lọ. sallallahu alayhi wa sallam. kí o tún lágbára jù lọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àmín mẹ́ta mẹ́ta. amina 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 ya Allah. salatul fatihi salatu tunjina salatul fatih. آمين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين. adáhùn sí ntọ́lọ́wọ́n bá pè wá sínú oríire tí mẹ́mẹ́ ọlọ́njọ́ máa jẹ́ tiwa. Amina. àwa fi ògùn ọlọ́nbẹ lọ́hùn a fi yẹ ọ̀rẹ́ ọlọ́nbẹ lọ́hùn anabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. wo bí mi ti sí tó kún tó pọ̀ tó dáa tó yìí ọlọ́run bá sọ dìkẹ́ Àmín. tuntun fún anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. ọlọ́run bá sọ dìgẹ̀ tuntun fún anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. ọlọ́run bá sọ dọ́là tuntun fún anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. ọlọ́run bá sọ dọ́là tuntun fún anabi Muhammad. Sallallahu alayhi wa ọlọ́run bá sallam. sọ dìyọnu rẹ̀ tuntun fún anabi Muhammad. Sallallahu alayhi wa ọlọ́run bá sallam. sọ dìbò àṣírí rẹ̀ tuntun fún anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. ọ̀la àmì èmi rẹ̀ tó gòkè dáadáa mẹ́ta mẹ́ta. Amina. Amina. Amina ya Allah. kọ́lá ọmọ ṣe bẹ́ẹ̀ fún wa fáwọn ọjọ́ gbẹ̀ndé alikiyama. Amin. kó sì máa fi gbogbo ojoojúmọ́ ntí o tó ṣẹ́jú kọ̀ọ̀kan sọ ọ́ di tuntun bẹ́ẹ̀ fún. Amin. látọ̀dọ̀ wa ọlá nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam. amin. iyì ọ̀rẹ́ ọlọ́run anẹ́bí Muhammad Sallallahu alayhi wa sallam. tá a sàṣàlátù fún yìí náà dàtún wá fi bẹ́ lọ́hùn. oore gbogbo ń tà tọrọ yìí ọlọ́run bá fi sọ̀rọ̀ ìta bẹ́ẹ̀ fún àwọn ará ilé anẹ́bí Muhammad. Sallallahu alayhi wa sallam. ọlọ́run bá fi sọ̀rọ̀ ìta bẹ́ẹ̀ fún àwọn ọ̀rẹ́ anẹ́bí Muhammad. Sallallahu alayhi wa ọlọ́run bá sallam. fi sọ̀rọ̀ ìta bẹ́ẹ̀ fún gbogbo àwọn mùmínì òdodo tí wọ́n tẹ̀lé anẹ́bí Muhammad. Sallallahu alayhi wa sallam. láti ọjọ́ àkọ́kọ́ dọjọ́ òní jimá Amin. láti ọjọ́ òní jimá títí fà lọ́jọ́ gbẹ̀ndé alikiyama. Amin. àfọlá àwọn abẹ lọ́hún ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ kárí àwa náà. Amin. kálukú owó sí mẹ́ta tó dára. Amina. Amina. Amina ya Allah. Assalamu alayna. Assalamu alayna. Wa ala ibadillahi solihin. Wa ala ibadillahi solihin. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Wahdahu la sharika lahu. Wahdahu la sharika lahu. Wa ashhadu anna Muhammadan. Wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. abduhu wa rasuluhu. Sallallahu alayhi wa sallam. 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 Àmín wa mẹ́ta mẹ́ta. Amina. Amina. Amina ya Allah. Àwọn afọlá gbogbo àdúrà yìí bó ti kú tó àfibẹ́ lọ́hùn. Àwa tá a ṣe é bá a ṣe kú tó léèyàn àdúgbò fọlọ́hùn. Alhamdulillah. Àfibẹ́ lọ́hùn.
àyè tá a ti ṣe bó ṣe tóbi tó àfibẹ̀ lọ́hùn ọjọ́ tá a ṣe ọjọ́ Jímọ̀ tòní bó ṣe lálùbáríkà tó àfibẹ̀ lọ́hùn àwọn tá a wá tọrọ náà fún bẹ́ẹ̀ àfihàn bẹ̀ lọ́hùn èmi rẹ̀ tá a tọrọ fún wọn yìí ọ̀fọ̀láwà bẹ̀ lọ́hùn kódà ìtọrọ èmi rẹ̀ yìí fún wọn àfitọrọ náà bẹ̀ lọ́hùn àkókò tá a lò tá a fi tọrọ ọ̀hún tọ́lọ̀ ló ní nǹkan ẹ̀ àfibẹ̀ lọ́hùn bàbá ọba mùsùlùmí ọba Ìlọrin àtàgbègbè rẹ̀. Sheikh. káwí dáadáa mẹ́ta ni. Sheikh. ó kù kan. Sheikh. wallahu yasimuka minan nasi la takhafu darakan wala takhasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín. atọrọ fún wa lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú àwọn tá a dákọ̀ yìí ìfọ̀kànbalẹ̀ tuntun Ọlọ́run bá bùn wọn ìfọ̀kànbalẹ̀ tuntun Ọlọ́run bá bùn wọn Àmín. àlàáfíà ara tuntun Ọlọ́run bá bùn wọn. Àmínà. ọjọ́ ayọ̀ ni ọjọ́ òní fún wọn ọjọ́ mo dúpẹ́ fọ́lọ́run lọ́jọ́ òní fún wọn ọjọ́ mo dúpẹ́ fọ́lọ́run iná lọ́jọ́ òní fún wọn Ọlọ́run ṣe sùúrù yọ jẹ́ ọjọ́ ayọ̀ kalẹ̀ ni o yọ jẹ́ ọjọ́ ọdùnnú kalẹ̀ ni o yọ jẹ́ ọjọ́ ìgbàdúrà kalẹ̀ fún ni o má ro ìbànújẹ́ má ìdùnnú fún wa ní gbogbo ọ̀nà gbogbo ààyè ọlá gbogbo àwọn ọmọ halal tá a wà ń bí ọlá gbogbo ń tà fi bẹ́ lọ́hùn ni ọlá gbólóhùn àmì èmi rẹ mẹ́ta mẹ́ta àmín 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 ya Allah ìdùnnú ńlá àwọn ọ̀hún náà lè sọ ara wọn yìí ìwọ ló bùn wọn ìwọ ló bá tọ́jú ẹ̀ fún wọn ọba wọn tọ́jú ẹ̀ ó fi wá dọjọ́ òní tó sọ di ìdùnnú tòótọ́ fún wọn àtọ̀dọ̀ lọ́dọ̀ Ọlọ́run òun gan wọ́n sọ di ìbànújẹ́ ìyàwó gan Ọlọ́run má sọ ẹ́ di ìbànújẹ́ Ọlọ́run má san ìbànújẹ́ kàn ọ́ Ọlọ́run ṣe ọjọ́ òní lọ́jọ́ ọ̀dùnnú fún ọkàn lẹ̀ kan gbìn gbogbo ọjọ́ míì tí ọmọ abọ̀ lẹ́yìn rẹ̀ kọ́ máa jọjọ́ ọ̀dùnnú fún ọ kọ́ máa jọjọ́ ayọ̀ fún ọ máa jọjọ́ gbàdúrà fún ọ kọ́ máa jọjọ́ mo dúpẹ́ fún ọ Ọlọ́run kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ fún ọ ẹ dákun gbogbo àwọn tá a wà ń bí àmì wa mẹ́ta mẹ́ta àmín àmín Àmínà ya Allah. àmín ya Rabbal alamin bí máa ti jẹ́ bẹ́ẹ̀ fún ọ kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ fọ́kọ rẹ Àmín. ọ̀la àmì wa mẹ́ta mẹ́ta Àmínà. àmín Àmínà. àmín Àmínà ya Allah. ya Rabbal alamin al-Fatiha ayatul kursiyi kálukú wa ni ká dákun káke ká sì jẹ́nu wo kó nítorí Ọlọ́run al-Fatiha ayatul kursiyi. آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بينهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. àmín wa mẹ́ta mẹ́ta. آمين 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 يا الله. kọ́lọ́ wọlé bàbá tá a torí ẹ̀ tọrọ àdúrà yìí báyìí àti wọ ọmọ náà tá a torí rẹ̀ tọrọ àdúrà náà báyìí àwọn àgbàlagbà Ọlọ́run gbàdúrà wọn lára bàbá ọba mùsùlùmí ọba Ìlọrin àtàgbègbè rẹ̀. شيخ 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 والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. abẹ́lẹ́ fún yín o abẹ́lẹ́ fún yín o abẹ́lẹ́ fún yín o ẹni ó ti tòṣì wá ẹni ó ti jìnnà wá àmọ́ abẹ́lẹ́ fún yín o a fi àlùbáríkà ẹni ó pè yín tẹ́ torí ẹ̀ wá yìí bẹ́ẹ̀ ẹni tọ́lọ̀ ń ṣoore fún yìí tó jẹ́ oore tó ga tó wúwo tó dá àlùbáríkà tẹ́ wá dáhùn gbogbo yín dá tọrọ àdúrà fún ọba tó ṣe àgbéga fún yín ọlọ́mọdé yín lé o. Amina. ọlọ́mọdé yín lé o. Amina. Ọlọ́run pèsè àgbéga míì tuntun kan fún yín o. Àmín. kálukú ó sì á mẹ́ta fúnra ẹ̀. Amina. Amina. Ọlọ́run ṣe sùúrù ọba ní òun náà ní dá lóhùn àwọn tí ń pè é tó fi sọ pé ní ẹ pè mí kí n dá yín lóhùn Ọlọ́run wọlé àjókòó lè wà lálùbáríkà yìí Ọlọ́run mọ́sá dán lóhùn. Amina. Gbólóhùn àmì wa mẹ́ta mẹ́ta tó dára. Amina. Amina. Amina ya Allah. Àlùbáríkà tiẹ̀ yìí adúnfi bẹ́ẹ̀ tọrọ fún gbogbo ohun tí ń bẹ níhìn ní gíga 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 gíga. Pòfẹ́sọ̀ wa olórúkọ ọba Gàmbàrí àtọ̀rọ̀ bẹ́ẹ̀ ọba tó gbé yín gàba àwọn má rẹ̀ yín lẹ̀ o. Àmín. Àlékún àgbéga tuntun Ọlọ́run ṣe fún yín o. Àmín. ẹ bá wa ṣe gbólóhùn wa mẹ́ta mẹ́ta. Amina. Amina. Amina ya Allah. Àdé nìkan sínú yín o. Àga tẹ jókòó lẹ̀ létí ń jága àwọn àgbàlagbà yín Ọlọ́run má jò rọ́ọ̀mà yín nídìí. Amina. Ọlọ́run má gbé yín ṣubú lérí àga náà. Amina. Ọlọ́run má gbé yín ṣubú mẹ́. Amina. Ọlọ́run jẹ́ jókòó ń bẹ̀ kálẹ̀ kẹ́ fi rẹ́ ìsọfọ́lọ́ pé alhamdu lillahi gbólóhùn àmì wa mẹ́ta mẹ́ta. Amina. Amina. Amina ya Allah. Ní orígun iná la ti ń tọrọ fún gbogbo èèyàn àlùfáà wa ńláńlá president general fún Rabitatul A'imma ní South West ọba tó ṣe ọ lára aṣáájú mọ́sọ̀ ọ́dẹ́rù ẹ̀yìn o. Àmín. ẹ bá ṣe amẹ́ta náà kó gòkè dáadáa. Amina. Amina. Amina ya Allah. kó lè bá a kárí ẹ wí tẹ̀lé mi àfẹnitọ́ bá dákẹ́ tí ọba wí nìkan lọ́yọ̀ tiẹ̀ lẹ̀. kò sì ní lè bu ẹnìkan àfẹ́rí ààrẹ
قط صلى الله تعالى عليه صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه وذريته وسلم تسليما كثيرا وسلم تسليما كثيرا آمين آمين ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا آمين ومتى آمين 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 يا الله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ومتى آمين 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 يا الله. صلاة الفاتحة يوكا صلاة تنجينا يوكا صلاة الفاتحة كمي يوكا لهيري آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تناجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على درجات. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. صدق الله العظيم. nítorí pé ọjọ́ ọmọ ńlá Aisha ọmọ bàbá wa ọba mùsùlùmí ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ sheikh wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín. Bàbá ni ọmọ wo wà láàrẹ̀. Bàbá mọ́mọ́ àgbà wọlé mi pẹ̀lú rẹ tó kù tájọ wà nínú mọ́sálásí yìí
lọ́kùnrin wa àti lóbìnrin wa. wọ́n lé anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó jíṣẹ́ Ọlọ́run fún wa. Ànábì lọ́lọ́ ní kóhùn ó wí fún wa pé ìgbà yòówù tá a bá wà bá ti wà yìí tí wọ́n bá ti ń gba kéwú fún oníwàlímà ohun méjì ní ká máa ṣe ń bẹ̀ a gbọ́dọ̀ fi mí kún méjèèjì. alákọ̀ọ́kọ́ ọbẹ̀ Ọlọ́run ni a máa dẹ́tí gbọ́ ni ká má máa gbọ́ lérèfé bí sọ̀rọ̀ sí èmi rẹ̀ tó ṣe pé eréfè náà là ń gbọ́. Ọlọ́run lọ́rọ̀ tòun Ọlọ́run kò rí bẹ́ẹ̀ o. Ọlọ́run ni a máa dẹ́tí gbọ́ ni. gbogbo ọ̀tọ̀ wà ń bí ayé oríire rẹ ni o. oríire náà ni kò fi ṣe o. nípa pé kọ́ ọ máa dẹ́tí gbọ́ Al-Qur'an ńgbà tí wọ́n bá ń ké fóníwàlímà. ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run ní gbogbo àwọn eléríire bẹ́ẹ̀ wọ́n bá ti ń gba kéwú fún oníwàlímà Ọlọ́run ní ká dákẹ́ ẹnu wa fẹ́mfẹ́m ká mọ́ ṣàròyé ká mọ́ sọ̀rọ̀ sẹ́nì kejì bẹ́ẹ̀nì kejì bá sọ̀rọ̀ sí wa ká má dá a lóhùn ká fi kéṣì òun náà pé kó sinmi àròyé. Ọlọ́run lẹ́ni ọba ṣe méjèèjì ni Ọlọ́run lóhun ó fún ní kẹ́hùn ìkẹ́ Ọlọ́run náà là ń sì ń wá kí là ń wá kí iná Ọlọ́run lóhun ó fún wa yìí o. gbogbo ẹni ọba ṣe méjèèjì Ọlọ́run lóhun ó fún wa ní kẹ́hùn ààyè ká ṣe méjèèjì náà láti wà ń bẹ̀ yìí Ọlọ́run ó sì fún wa ń kẹ́ rẹ̀ bẹ́ẹ̀. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك
هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون اللهم اجعلنا من المفلحين آمين. شيخ الله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. gbogbo àwọn atájọ́ wa ń bẹ àti tẹ̀lé àṣẹ Ọlọ́run nígbà tá à ń ké fún ọ tá a wí fún wa báyìí ìwọ náà ó ké fún wa gbogbo ẹ̀yin jàmá wa bá a ti tẹ̀lé àṣẹ Ọlọ́run nígbà tá à ń ké fún bẹ́ẹ̀ ni ká tẹ̀lé àṣẹ Ọlọ́run nígbà tí ń bá ń ké fún wa bẹ́ẹ̀ lọ́lọ́run tó fún wa láṣẹ ó ṣe rọrùn fún ọ láti ké fún wa náà kó sì jọ ọjà láàfíà fún ọ láti ké lánàá Nabi sallallahu alaihi wasallam adẹ ti ṣe ọ o. هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون كي تواموافون títa kókó igi rẹ̀ òun náà ni $500. wọ́n ní wọ́n ọkọ ìyàwó wọ́n ní ọ̀dìdẹ wá gbà á fóònù yìí. $500 owó sadaki rẹ kọ́kọ́ fún ìyàwó rẹ. wọ ìyàwó Aisha wọ́n ní kó gbà á pẹ̀lú ọmọ tó lẹ́kọ̀ọ́ wọ́n ní kó kúnlẹ̀ pẹ̀lú eékún rẹ méjèèjì ní kó fi kúnlẹ̀ kó wá fọwọ́ rẹ gbà á lọ́wọ́ ẹ̀. ọwọ́ rẹ méjèèjì wọ́n ní bọ́ọ̀tì máa gba gbogbo rẹ Ọlọ́run nù ní pẹ̀lú tẹríba báwọn àtọ̀wọ̀ àtàpọ́nlé Ọlọ́run fi àlùbáríkà sí fún ọ Ọlọ́run fi àlùbáríkà sí fún ọ Ọlọ́run fi àlùbáríkà sí fún ọ. Alhamdulillahi rabbil alamin
الرحمن الرحيم مالك يوم الدين حمدا يوافي نعمه ويكافي مزيدا ويدفع عنا ضرره ونقمه ونصلي ونسلم ونبارك على سيدنا ومولانا محمدين هي الرحمة وممي الملك ودال الدوام السيد الكامل الفاتح الخاتم عدد ما فيه بككائن أو قد كان كلما ذكرك وذكره ذاكرون وكلما غفل عن ذكرك وذكره الغافلون صلاة دائمة بدوامك باقية ببقائك لا منتهى لها دون علمك إنك على كل شيء قدير وبالإجابة جدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين. أما بعد فإن ولي الأمر لسمو الأمير أمير إلوري الحاج إبراهيم أقولا غامباري حفظه الله أمرنا بأن نزوج بنته عائشة بن سمو الأمير إبراهيم ذو القرنين غامباري حفظه الله ورعاه وأعطاه ما يبتغي على زوجها سعد الله بن سليمان مفتي الديار إلورين وما جاورها اللهم بارك فيما بينهما كما باركت بين سيدتنا وسيدنا بين سيدتنا خديجة وسيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم وارزق اللهم لهما أولادا صالحين وبنات صالحات ببركة سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم وبسر الفاتحة والصلاة الفاتحة آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد آمين. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب شر الوسواس الخناس الذي يوسوس في صدور. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا. التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أنا أعطيناك التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين 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 يا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. ọba mùsùlùmí ọba ìlú Ìlọrin adúlẹ̀sẹ̀ ìwádìí láàyè tàùfì ọmọ bàbá ọba Ìlọrin adúlẹ̀sẹ̀